Sikiru Lemon kẹ́ fi alájí kún tẹ́ bá ń pe Lemon kẹ́ máa fi alájí kún tẹ́ bá ń pe Lemon kẹ́ máa fi alájí kún. Iná tọ́lọ́run ti tàn ìràwọ̀ tó ti switch on ìlérí Ọlọ́run ọba ní Sikiru Lemon máa wọnú ògo lọ. Iná orí ni o àtàrí ni ṣé àtàrí ìbámọ̀bùsùn àjídé kò bá tètè mọ́kọ́ lọ́wọ́ kó lọ túnlẹ̀ ẹbẹ̀ ṣe ni o nígbà kan báyìí lọ́dún náà sẹ́yìn nígbà tí ọmọ aládé ń fi orí àpèsè sun abẹ́ kérénìká tó ń sanná ni láti jẹ́ èèyàn láwùjọ àṣẹ ọba aláwòrán bí kò gbàgbé ọmọ ojúṣàgbọ́lá olóhùn ń bọ̀ kánkán kí Síkírù ọmọ Olúayé Fújì kó tẹra mọ́ o kó tẹ ọkàn mọ́ o àti pé orí tó lugi àtàrí tó lọ̀pẹ̀ tí kò bá ti fọ́ yányán yóò padà wá gbẹni tó lórí ni o orí ti gbé àtàrí ti sàn ní Sikiru Lemon ọmọ ojúṣàgbọ́lá ọgọ́jì bá dẹni àpéwá wò bí ìran o ọkùnrin olórin Fújì yìí ọmọ Olúayé Fújì ìbátan K1 the ultimate ní iṣẹ́ ńlá fún gbogbo wa o ẹnu oníkànlá ti gbọ́ pọ̀ gbé wa débẹ̀ one time. Sikiru Lemon eléré ńlá làgbo ńlá lájàwá mọ́ bá là láwùn lọ́kọ̀. entertainment Alhaji bàbá àgbà latest Alhaji. kò ní bàjẹ́ àbá mi. Ají bàbá. bínú ṣe rí lomi yàn ẹni àwa lọ ọ̀nà la wà láìtàlá. Àtìgbà tí mo ti gbọ́ pé ẹ ti dé láti Mẹ́kà mo ti ń gbé pé ọmọ ọ̀gá o Sikiru Lemon ọmọ múyè gẹ̀ẹ́sọ̀. kò ní bàjẹ́ Ọlọ́run ní ṣe bẹ̀ léwọ̀ tiwọn náà. Àmì Ọlọ́run. wo ó ti ẹ̀ dá sórí ohun tá à ń sọ yìí Alhaji ṣùgbọ́n àwọn Malaika àwọn máa ṣe sábàkà náà fún wa àti launching àwọn orin tuntun mò ń bọ̀. Double celebration. tọ́rọ ti yẹ rí. Tótó yìí. I'm telling you sábàkà night àti launching àwọn orin tuntun on the 30 oṣù tàwa yìí gangan ni ọ̀gbìn tí wọ́n bá ti pariwo ẹ̀ àtàwọn Thailand o àtàwọn tí mainland o àtàwọn sọmọrí ń gbòòrò wọ́n ti gbàjẹ́. Èló ni aṣọ. rédíò gan wọ́n ti ń pa rédíò yàwó sàmúwé ń lọ. mo ti gbọ́ lórí rédíò station lóríṣiríṣi most especially Bond FM àti rédíò Lagos. ó yẹ kó mọ̀ náà. Èló laṣọ. ọ̀pá mẹ́rin yẹn 10,000 ní pẹ̀lú fìlà complete bẹ́yẹn. ó ṣe wà yìí. ọ̀pá mẹ́fà ní 15,000 naira. bóyá pẹ̀lú gèlè náà ni bẹ́ẹ̀ náà ni pẹ̀lú fìlà bẹ́ẹ̀ náà ni aṣọ òkè bẹ́ẹ̀ náà ni. ok ibo la ti fẹ́ ṣe. same brother ni Lagos Island. Same brother. bẹ́ẹ̀ ní Campbell number 17 Campbell Street ní Lagos Island. Déètì wo ni. àdúgbò náà on the 30 oṣù tàwa yìí gangan ni. On the 30. n tó bá yà òkè pẹ́ mọ́ ọjọ́ Wednesday aṣọ ọgbà là ń dá fún gbà aṣọ ọjà ló bọ́ sí. bẹ́ẹ̀ni ọjà ló bọ́ sí. ó yá gbogbo yín ẹ ti fetí gbọ́ o Alhaji Sikiru Lemon Alhaji ẹ máa fa Alhaji ṣe yé pé Sikiru Lemon mọ latest Alhaji ni on the 30th of August ọjọ́ Wednesday ló bọ́ sí lọ́ máa ṣe double celebration Sabaka night àti launching àwo tuntun kí lórúkọ àwo yẹn. ó ní switch on. switch on. ẹ bá ń pe Sikiru Lemon kẹ́ fi Alhaji kún tẹ́ bá ń pe Lemon kẹ́ máa fi Alhaji kún tẹ́ bá ń pe Lemon kẹ́ máa fi Alhaji kún. iná tọ́lọ́run ti tàn ìràwọ̀ tó ti switch on ìlérí Ọlọ́run ọba ní Sikiru Lemon máa wọnú ògo lọ. iná tọ́lọ́run ti tàn ìràwọ̀ tó ti switch on ìlérí Ọlọ́run ọba ní Sikiru Lemon. ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa wọnú ògo lọ ẹ máa wọnú ògo lọ. kíbla ó ní ẹ aláìlú tọ́lọ́ ti yẹ nìyẹn tèmi rè ọlọ́run ti yẹ nìyẹn ṣáàsì nìkan tèmi rè mo ti gbà tán sí yẹn nìyẹn Ọlọ́run aṣọ yìí bó ṣe wà nìyẹn eré aráàánú gbà. Sabaka night Alhaji Sikiru Lemon mọ́yè gẹ̀sọ̀ ló ní kí àjọyọ̀ ayọ̀ àbọ̀dé Mẹ́kà tí wọ́n dé láyọ̀ àti àlàáfíà àti àkójáde àwọn orin wọn tuntun tí a pè ní switch on àbọ̀dé Mẹ́kà yìí máa wáyé ní 30 oṣù kẹjọ ọdún yìí ní Same Brother Event Center number 17 Campbell Street Lagos Island láago 2 ọ̀sán aṣọ ẹbí tí a máa fi wọlé ti wà títà báyìí ọ̀pá mẹ́rin pẹ̀lú aṣọ òkè 10,000 naira ọ̀pá mẹ́fà pẹ̀lú aṣọ òkè 15,000 naira King Sule Alao Malaika KS1 Madibo Fuji the Kibla himself oṣù Ọlọ́run ti tiwa ló máa kọrin lọ́jọ́ náà ẹ̀yin ti Lagos Island ẹ pè Ailewu sí 0802 394 9588 ẹ̀yin ti Sikiru Lemon gangan ó yẹ pé 0806 301 0441 ẹ̀yin ti Ìkẹjà ẹ pè Adéọlá sórí 0803 797 9466 ẹ jẹ́ ká jọ jẹ ìgbádùn ẹ̀yẹ àbọ̀dé Mẹ́kà àti àkójáde àwọn orin tuntun switch on ti Alhaji Sikiru Lemon mọ́yè gẹ̀sọ̀ ó máa rọ́ kẹ̀kẹ́.